kan mẹ́ta kan tó jẹ́ pé ó ń bá wa fínra. Yorùbá ní ń bá fínra generally o, kì í ṣe ẹlẹ́sìn, kì í ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀sẹ̀sìn, Yorùbá generally ní ń bá fínra, gbogbo Yorùbá lápapọ̀. Tẹ́ bá ṣàkíyèsí àwọn tí wọ́n bá ti bọ́ọ̀dì sí ìlú ọba lọ́hùn, tí wọ́n bá ti wà níbí àwọn tàbí àwọn tó wà ní diaspora ni, tẹ́ bá wò wọ́n, ìwà yẹn máa ń dínkù lára wọn díẹ̀. Kí ló fà á ni pé omi ilẹ̀ bòmíì ó ti dàpọ̀ mọ́ omi ara wọn. Omi ilẹ̀ bòmíì dàpọ̀ mọ́ ara wọn. Ṣùgbọ́n tí a bá wo àwa tá a wà nílé ń bì tẹ́ pé ilẹ̀ káàárọ̀ òjìrè náà la sì wà, tá a jọ ọmọ Yorùbá tá a sì ń gbé ilẹ̀ Yorùbá tá a kó ilẹ̀ Yorùbá, omi yẹn ó ń gògò sí lára wa, ó ń gògò, tí wọ́n bá ní nǹkan gògò, ó ń deep lára wa ni. Kí ni nǹkan àkọ́kọ́? Òun náà ni ìlara, kèéta,